Have you heard of S2 Ultimate Bitters? S2 Ultimate Bitters is 100% herbal non-alcoholic drink. It relieves impotency in men. It also corrects low sperm count. It boosts men's sexual performance. It dramatically increases libido. It gives firm and strong erection. It increases ejaculation. Àti fún gbogbo nise. Ṣé ẹ rí wípé èmi ọdọmọdé olóyè náà bù mú nínú S2 Ultimate Bitters tí kò ní ọtí nínú rárá. We also have S2 Ultimate Herbal Mixture that is basically for the management of high blood pressure. Tó túmọ̀ sí wípé wọ́n ṣiṣẹ́ fún ìmójútó ẹ̀jẹ̀ ríru. Àwọn elétò ìlera bu ọwọ́ pẹ̀lú NAFDAC registration number A75238L. Mímójútó ìlera ara wa gbọ́dọ̀ jẹ́ wá lógún. Láti jẹ́ alágbàtà àbí fún ìbéèrè ẹ pè sórí 070 40 790 153. And for me, Chief Adigun Olowe Yoruba, to do advert for you at affordable price. Chat me on WhatsApp 081 76 44 1657. Thank you.